bí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà lọ́jọ́ kẹwàá oṣù karùn-ún ọdún 1934 sínú ìdílé ọba Aníkínáyà ti ilẹ̀ Ìjẹ̀bú Òde. Ọba Adétọ̀nà ní àkọsílẹ̀ ti wà nípa rẹ̀ wípé yóò di ẹni ńlá láyé. Ó ka ìwé lórílẹ̀‐èdè Nàìjíríà àti lórílẹ̀‐èdè ti United Kingdom. Bákan náà ó ṣiṣẹ́ takuntakun nípa jíjẹ́ ọba aláyélúwà tó ń bẹ lórí àpèrè tó sì tún fi ìmọ̀ kún ẹ̀kọ́ nínú ilé ẹ̀kọ́ gíga tó ń ti ètò àṣà eléyìí tó jinlẹ̀. Ọba Adétọ̀nà gorí àlééfà àwọn baba ńlá baba rẹ̀ lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n lọ́jọ́ kejì oṣù kẹrin ọdún 1960 tí àkọsílẹ̀ sì sọ di mímọ̀ wípé ìjọba rẹ̀ ló mú ìtẹ̀síwájú eléyìí tó lọ́rìn débá ilẹ̀ Ìjẹ̀bú. Ó lé ní 60 ọdún tí ìṣàkóso Adétọ̀nà fi ní ìdúró re tí ilẹ̀ Ìjẹ̀bú sì jẹ́ ọ̀kan nínú àwọn ilẹ̀ tó ní ètò ọrọ̀ ajé tó dára jù tó ń ti ẹ̀kọ́ àtàṣà abínibí tó dúró re lábẹ́ àmójútó rẹ̀. Ayẹyẹ ojúde ọba eléyìí tó ti di gbajúgbajà káàkiri àgbáyé ń wà lára àwọn ẹ̀rí máa jẹ́ mìíṣó fún ìfọkànsìn rẹ̀ láti máa dáàbò bo àwọn ogun rere ilẹ̀ Yorùbá. Ọba Adétọ̀nà ló kọjá jíjẹ́ ọba láyé nìkan ṣùgbọ́n tó tún jẹ́ onímọ̀ àtàdarí rere. Ìbádọ́rẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ Nàìjíríà Muhammadu Buhari ẹni tó tẹrígbàsọ ní wákàtí díẹ̀ síwájú rẹ̀ ló tún ṣe ìfẹsẹ̀múlẹ̀ àwọn ipa tọ́ba aláyé ọ̀hún kó nínú ohun tó ní ṣe pẹ̀lú ìṣọ̀kan nílẹ̀ Nàìjíríà. Lọ́jọ́ 14 oṣù keje ọdún 2025 ni wọ́n ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ọba Adétọ̀nà tí í ṣe aláyélúwà Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú nílànà ẹ̀sìn Mùsùlùmí tako ìgbàgbọ́ ọ̀pọ̀ ènìyàn nínú ìlànà ìsìnkú ọba aláyé pẹ̀lú ìlànà ẹ̀sìn àbáláyé tó ń ti bí gbogbo ètò ṣe ti tẹnubodò lórí ìrìn àjò ọba Adétọ̀nà ní ọ̀rọ̀ rẹ̀ àti ìṣe rẹ̀ kò ní di gbígbàgbé nínú ìwé ìtàn. Ìgbé ayé ọba Síkírù Adétọ̀nà ló ṣe àfihàn ìgbé ayé adarí tòótọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún eléyìí tó sì ní ipa rere láyé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó sì máa wà nínú ìrántí kó wa wọn títí ayé. Kọ́lọ́run bá wa tẹ́ ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà sáfẹ́fẹ́ rẹ̀.